ọlọ́run ló ṣe ìròyìn èèyàn kan kò bá aṣọ mọ́ ńlájàmọ̀ wá sọ wípé yóò sí tóun ẹ̀ sókè ta ló fẹ́ kọ́ Mr. Spotlight ọlọ́run ló ṣe ìròyìn èèyàn kan kò bá aṣọ mọ́ ńlájàmọ̀ wá sọ wípé yóò sí tóun ẹ̀ sókè ta ló fẹ́ kọ́ Mr. Spotlight ọlọ́run ló ṣe ìyọ̀nù èèyàn pa bá a ṣe mọ́ àdámọ̀ wọn sọ wípé yóò sí tóun ẹ̀ sókè ta ló fẹ́ kọ́ Mr. Spotlight ọlọ́run ló ṣe yóò máa so làbáìkà bá ṣe ẹ̀mọ̀ ṣiṣẹ́ lọ́wọ́ bá tóun ẹ̀ sókè ta ló fẹ́ kọ́ Mr. Spotlight gbàdúgbò fọlọ́run tó fi ẹ̀rù sára yé ló mú rẹ̀ oníbàárẹ̀ láéláé. àwa dúpẹ́ fọlọ́run tó fi ẹ̀rù sára yé ló mú rẹ̀ oníbàárẹ̀ láéláé. Alájí Babátúndé ẹ̀ báńkì sáyẹ̀dì Òṣogbo Mr. Sport Ìbàdàn ló ààyè ṣòwò bàbá àtúntò ní ọgbẹ́ ṣáìdì Òṣogbo aláṣẹ Romodel Entertainment aláṣẹ Alia Hajj and Umrah owó wọn làbáyé bò gáràjì Pasuma ọ̀gá ọba ọmọ alájà dáadáa ìdáyà tó màmá dáadáa ọkọ alájà mú iná tó yá Adérónkẹ́ ọkọ bẹ̀rẹ̀ àmú ẹwà náà bí òògùn ó máa balẹ̀ àmì bàbá fúlà tí kò mú ṣọgàn bàbá bùsàmọ́dò bàbá mi rà bàbá yàtúláyé mi ìjọba akọ̀ròyìn eré ìdárayá. káyé mi lè lọ mo sábẹ́ ní làádùn lọ ọlọ́run dákun lànà o máwọn ẹni máa là láyé o. káyé mi lè lọ mo sábẹ́ ní làádùn lọ báyìí máwọn ẹni máa là láyé. káyé ní ká sọ pa wọn kọyàn bọ́lá ń lo ohun kọ́ńkọ́ báyé lọ ránṣọ àbùkù bàbá lè ránṣọ ẹ̀yẹ tọrọ ẹ̀ ń tán ti gbèrò ìgbóni ló máa ṣẹ̀ sí láyẹyẹ àbàgbẹ̀yìn ọ̀rọ̀ ẹni tó fi ń ṣe ẹ̀yẹ o ẹni tí wọ́n ti rí ẹni tí wọ́n ti rí o tí wọ́n ti kò ṣe wọ́n bá rí wọn máa pàtẹ́ ọ́ ìṣesí ọlọ́run nìyẹn o láti jọ̀hún gbè ní. ayé mi lè fún mi sáájú ládùn lọ́dà àwọn ẹni máa ń láyé. ẹni láyé tó ṣe dá dábì eléwé máa ló dá dábì alátẹ̀lẹ̀kẹ̀ tó lẹ́rù pẹ̀lú wọ́n fàmọ́ bọ́lọ́hún fẹ́ kẹ́ ẹ̀ dá akọjá iṣẹ́ ẹ̀ tó ní lọ́wọ́ àánú ọlọ́run ṣàgbà ọgbọ́n orí ẹ̀ nìkan àánú yẹn ṣàmù bèrè fún Òjìbọ́lá àánú yẹn ṣàmù bèrè ilẹ̀ àánú ẹ̀ ò kì í ṣú olówó ayé lè tẹ̀lé fáyàwùsà ní tiẹ̀ ṣíjú àánú ẹ̀ wò mí ò ní ní májè dọ̀là sẹ́. káyé mi nínú ojú sáà tẹ̀lé àdúgbò báyìí àwọn ẹni máa ń láyé. kàkà tí wọ́n fi ṣèwé mákútakùtà ṣẹ̀dá ojú rẹ̀ tó wò tójú ẹni bọ̀dì lọ ó pé mi kí n bẹ̀ ju kí n wá máa tẹ̀yàn èèyàn lè lé mi dànù gbẹdàmú mi ti ń pọ̀ jù tó bá lò lé mi dùnú ọlọ́run tó bá lò lé mi dùnú ibo ni wọ́n kọ̀rọ̀ lọ lẹ́yìn ilé ẹ̀kọ́ sí ilé kan tó lè gbà mí o ló jẹ́ máa bẹ̀ ọlọ́run o. nílé lókolodò tàbí lẹ́yìn odi káàkiri àgbáyé rédíò wo láyé ń gbọ́ o.
títì tiwantiwa ẹlẹ́rọ àmì títì tiwantiwa rédíò Lagos láyé ń gbọ́ ẹlẹ́rọ àmì títì tiwantiwa. torí àwọn ètò wa ó lárinrin ọlọ́run ọba dẹ̀ ló ń fún wa ṣe ìdí nìyí tí a fi wà níwájú rédíò Lagos àwa kọ́ ọlọ́run ni. bẹ́ẹ̀ni rédíò Lagos 107.5 FM tiwantiwa ẹlẹ́rọ àmì títí awakọ̀ ọlọ́run ọba ni. ní báyìí èyí ká lọ gbọ́ àkọ́tún ètò àgọ́láyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore ó ti yá. ẹ̀mí mímọ́ ló fi yé mi Nàìjíríà dá. Nàìjíríà dá. Nàìjíríà dá. ẹ̀mí mímọ́ ló fi yé mi Nàìjíríà dá. Jùmọ̀bí Omiṣore ó ti dé wákọ́gbọ́n àgànláyé lẹ́tọ̀ àjùmọ̀ṣe wa ni. ó ti dòde o àgànláyé àjùmọ̀ṣe wa ni o Jùmọ̀bí ti dé. ó ti dòde o àgànláyé àjùmọ̀ṣe wa ni o Jùmọ̀bí ti dé. 107.5 FM ló ti ń wáyé rédíò Lagos tiwantiwa o ẹ̀fìkàlẹ̀ sí kẹ́kọ̀ọ́ gan láago 2 sí 3 ọ̀sán gbogbo ọjọ́ Wednesday ẹ máa tẹ́tí sí i kéènì pé kí wọ́n gbé ká fọwọ́sowọ́pọ̀ tó tọ́ Jùmọ̀bí Omiṣore àwa ń gbádùn rẹ̀ máa lọ. ó ti dòde o àgànláyé àjùmọ̀ṣe wa ni o Jùmọ̀bí ti dé. àbáṣe rẹ̀ lọ. ó ti dòde o àgànláyé Jùmọ̀bí ti dé. àjùmọ̀ṣe wa ni o Jùmọ̀bí ti dé. àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. àgànláyé létí olórí rédíò Lagos 107.5 FM ti wá ti wá. mo ní ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kúrò lẹ́yìn níbikíbi àti ní ìgbàkígbà tó bá jẹ́ níbi tẹ́yìn tí láǹfààní àti máa gbọ́ Radio Lagos 107.5 FM tiwantiwa. gbogbo ẹ̀yin tèmi báwo ni o ẹ ti wò pé ẹ̀rọ àgànláyé ní last week ẹ má bínú òní bó ṣe jẹ́ ni. mo tún ti dé mo ti balẹ̀ gùdẹ̀ sórí ètò ìlọ́sàn tèmi ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba 63 years is not a joke. àwọn kan máa ní kí ni Nàìjíríà ti ṣe aṣọ ọ̀pọ̀lọpọ̀ àṣe nǹkan tó dáa torí wípé ní 63 years ago ibi tá a wà náà kọ́ la wà yìí gbogbo orú Ìkẹjà táwa ń pè ní Ìkẹjà tó ń pè láìpẹ́ tó ń pè gbogbo ẹ̀ lẹ́nu inú igbó ni ó ti di ìgboro bẹ́ẹ̀ ni ní 63 years ago a lè káyé èèyàn tó ní mọ́tò lódìdí ìlú lódìdí orílẹ̀-èdè lónìí kódà tó bá jẹ́ 15 nínú ilé àwọn 14 àní àfùgbọ́n ti ní mọ́tò ẹ wà ní wa nípa àdó sójú kan. God bless Nigeria ilẹ̀ tó ní fún tó kún fún wàrà àti fún oyin ní ẹ jẹ́ kí gbogbo wa ká máa fọn rere ká máa sọ dáadáa nípa Nàìjíríà kò sí ìlú kankan tí kò lóyún dàkejì o torí dà pé mo rí olórin kan tá máa gbogbo èèyàn mọ̀ sí SARS níjẹta ó ní ká máa wo Napoli lòún wáyé onílùú Italy wà láì ṣé kí n má tàn yín jẹ ibi tó fi hàn mí yẹn Agége ní under bridge Agége níbi táwọn àwọn kìnìún máa ń wà ó dáa jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín lójú orin Agége ìgbà kan ṣàpọ̀ ojú orin tún ti yàtọ̀ sójú orin sìn àtún ti di ó ti yé yín so kò sí ìlú kò sí orílẹ̀-èdè kò sí ibì kankan tí wọn ò ti ní kọ́rùn kọ́ ọ nínú táwọn náà ò níbì kan tí kò dáa nítorí fẹ́ kárí là ń rí ẹ̀yin náà bí Nàìjíríà ṣe wá pé 63 years yìí èmi ti pàrọ̀ àtọ̀jọ̀ fínú tèmi wípé in tó dáa ibi tó bi rere lèmi náà máa fẹ́ ni mo fẹ́ máa yà sí àwọn èèyàn ṣe rí mindset ní gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí in táwọn people yẹn jẹ́ kárí làwọn ń fọ rere ìlú wọn dáa lọ́wọ́ báyìí Nàìjíríà dáa gbogbo ibi tó dáa èmi mi ò ní part kankan tí mo fẹ́ ṣe sí Nàìjíríà ju pé tí èmi bá máa post nǹkan kan sórí social media gbogbo rere Nàìjíríà ni mo fẹ́ máa sọ mi ìwà mọ̀ ń pa tiẹ̀ o ṣùgbọ́n má gbàgbé wípé ìlú mi ìlú Nàìjíríà ó dára ó lẹ́wà púpọ̀ kò síbikíbi tí mo lè lọ nílé ayé mi èmi ò lè gbàgbé Nàìjíríà lọ́lá Ọlọ́run Nàìjíríà ò máa ní bàjẹ́ kò ní tọwọ́ tèmi bàjẹ́ kò ní tọwọ́ ti gbogbo
wà bàjẹ́ ẹ jẹ́ ká ṣe dáadáa fún nàìjíríà torí pé ìlú tó dáa ni ẹ fọn rere nàìjíríà ẹ sọ dáadáa nípa ẹ sọ gbogbo ohun tó lẹ́wà nípa ẹ kò sórílẹ̀-èdè tí kò ní ibì kan tí kò dáa sí nǹkan fẹ́ kárí náà rí mindset tiwa ẹ ṣáà láti change at 63 wọ́n ní a fool at 40 is a fool for life ẹ má jẹ́ a fool at 63 ò bá àjọmọ ọdún mẹ́wàá ló ń gbọ́ mi bó ọjọ́ ọmọ ọdún márùn-ún ló ń gbọ́ mi bó ọjọ́ ọmọ 20 years bọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà we are 63 kí ló ń ṣe yín ẹ wake up ẹ jára yín ẹ má máa sọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ burúkú nípa nàìjíríà ẹ fọn rere nípa ẹ̀. ẹ̀mí mímọ́ ló fi yé mi nàìjíríà dá. Nàìjíríà dá. Nàìjíríà dá. Ẹ̀mí mímọ́ ló fi yé mi nàìjíríà dá. ẹ̀mí mímọ́ ló fi yé mi nàìjíríà dá. Nàìjíríà dá. Nàìjíríà dá. lórúkọ jésù kristi. Ẹ̀mí mímọ́ ló fi yé mi nàìjíríà dá. ọ̀rọ̀ olúwa wípé ẹ jẹ́ ká jọ gbàdúrà fún àlàáfíà ìlú wa àwọn tó fẹ́ yóò ṣe rere ká jọ sowọ́pọ̀ fún ìgbéga ìlú wa fún àlàáfíà ìlú wa àwa tá fẹ́ a ó ṣe rere ẹ̀mí mímọ́ ló fi yé mi nàìjíríà dá. Nàìjíríà dá. Nàìjíríà dá. Ẹ̀mí mímọ́ ló fi yé mi nàìjíríà dá. àbí gan fi yé wa pé nàìjíríà á dá senior apostle abiodun benson nàìjíríà máa dá lélẹ́yìí irú àwọn èèyàn tí mo máa ń fẹ́ nìyẹn mo ní ká ní good positive any positive vibe nípa nàìjíríà ẹ má máa sọ nǹkan tí ò dáa torí wípé nàìjíríà máa dá ó tiẹ̀ ti dá ó dùn ó dẹ̀ tún sì máa dùn jù báyìí lọ lásìkò bàbá wa bọ́lá ahmed tinubu èmi ò mọ̀ nípa tiwọn bọ̀ nàìjíríà máa sìn mí sówó á sàn mí sí ọ̀rọ̀ á sàn mí sórí ire èmi á ṣe rere nílẹ̀ nàìjíríà. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí i rárá o ẹyọ kan ló máa gbà. ẹ má jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ kọ́bílà strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn táwọn lè ṣàpẹẹrẹ rẹ látọdún 2017 ṣúgà àwọn ọ̀pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ̀ máa lábẹ́ ìlú ẹ̀ lálàáfíà àbọ̀ èmi lè fẹ́ royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ní wọ́n lábẹ́ ìmọ́tò. royal pop lollipop. ọmọdé la àgbàlá everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí i rárá o ẹyọ kan ló máa gbà. ẹ má jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn táwọn lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamutu Street Ilasamaja Lagos. real pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn
ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosmos wọ́n ṣe gbáralé. Erosmos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosmos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosmos catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424-7984. tested and trust Erosmos wọ́n ṣe gbáralé. Erosmos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424-7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. ìjọ Shabatul Qadiriyya Worldwide fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ayẹyẹ Maulud Nabi ọlọ́dọọdún wọn tọdún yìí máa wáyé bẹ̀rẹ̀ láti ọ̀la October 5 2023 sẹ́mínà nínú ọgbà wọn ní Shabatul Qadiriyya Limosho bẹ̀rẹ̀ láago 11 àárọ̀ 11 a.m. tí ó bá di Friday 6 October síkìrì ní kété tí a bá ti kírun jímọ̀ tán nínú ọgbà wọn ní Alimosho Road. àṣekágbá máa wáyé ní October 7 Saturday pẹ̀lú fífi oyè dá àwọn èèyàn lọ́lá ní Ebenezer Primary School Alhaji Rasaq Street Ẹgbẹ́dá Lagos. Ogunlọ́gọ̀ àwọn ẹni Ọlọ́run ni yóò wà níkàlẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá. Olùgbàlejò ọjọ́ náà ni Khalifa Muhyiddin Abdulyakin Mustapha Khalifa Qadiriyya Lagos State. a ó máa retí yín o. Olùkéde Alhaja Kudirat Asani ọmọ Albarika Foundation. ìjọ àrídùnnúyà ìjọ Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ òun padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ́yà pé wọ́n mọ́ wá nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé pẹ̀lú ni kò lè bá wọn dé ní ọmọ òun padà ẹni táyé fọwọ́ sọ́yà pé ọmọ wa ní. gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro ó lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin kò ti jù mo tẹ̀ tí gọ́gọ́ rà òpin kò ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó di kọ́ba mi kó forúkọ mi ò wá sí wò lọ́lábàdé lórúkọ mi ìdáfọ́káyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o Àlàbí ọjọ́ yẹn máa rí bàbá sí i. ìgbẹ́ kìíní kò lè bá wọn báwọn jẹ́ ní ọ̀rọ̀ padà ẹni táyé wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa ní. bẹ́wò ni ẹ tún wo àná láti gbà dákan wá bí ẹni òsì oníjọun lẹ́nu òní tó jẹ́ gbádùn tọkọ jẹ kúrò bẹ́ẹ̀ tó ń sùn ní bùsùn kan sùn bá tó kiri tráfíkì ayé ti gbé mi pàṣẹ tí mo mọ̀ o táyé mo wà. wàhálà kò sẹ́ni tí tráfíkì ayé òkè ń gbé bá wà sí ó ti lọ́wọ́ tá a wà yìí everybody gbogbo wa pátápátá la wà nù tráfíkì ó ti jáàmù gbogbo ẹ̀ ti múra wọn ṣùgbọ́n wọ́n má gọra ẹ má rora ẹ pin má dẹ̀ máa sọ ohun tí ò dáa síra ẹ torí pé wọ́n gọ̀gọ̀ fúnra rẹ wòlíì ní ẹ tí tráfíkì ayé bá ti gbọ́n ẹ ṣó mọ nǹkan téèyàn máa ń ṣe ni àwọn tèmi máa ra gálà wọn á ro omi wọn wá step down nínú tráfíkì yẹn tọ́lọ́ ń bá ní kó lè máa gbọ́ rédíò Lagos 107 fi mọ́tò ẹ̀ sílẹ̀ wo bàbá ayé ni ìwọ́n gan ó tún máa wẹ̀ kí traffic tún máa long tin torí òní fẹ́ kó múfò òní fẹ́ tètè délé pẹ̀lú àwọn ọlọ́kan òjọ̀kan àrídùnnú èdè àti ọ̀rọ̀ àti àṣà
àti gbogbo àwọn nǹkan tó mọ̀ pọ̀ lọ́wọ́ tá a máa ń fún yín lórí rédíò Lagos so tí traffic ayé bá gbéyàn kò sí ní tójú òrìrì o ìwọ ni kò jára ẹ̀. ìjọ Ridwan Yat Islamic Society of Nigeria lábẹ́ àlùfáà wa Alhaji Ridwan Lai Oníléńlá Ridwan fìtìfẹ́tìfẹ́ pé wá síbi ayẹyẹ first year anniversary àti award presentations tí ó máa wáyé ní 29th October 2023 oníwàṣẹ ọjọ́ náà ni Sheikh Ahmad Ibrahim Buhari Al-Mukhtar LTA father of the day Alhaji Akeem Olóyèdé Ẹ̀bà Alhaji Jalili Elégbédé Adisa mother of the day ni Alhaja Amdelat Olókùta Okutex àti Alhaja Khadijat Olúwakẹ́mi special guest of honour Ọba Saheed Ifálohùn Odúsànyà the Olú of Ìdí Òkè-Ìgbẹ̀sà Ogun State àti Alhaji Khalid Ọlálérè Soyombo àwọn olùgbàlejò ọjọ́ náà ni Sheikh Yusuf Abdulkareem Babalọ́lọ́dàn àti Alhaji Kamaldeen Oníléńlá bẹ̀rẹ̀ ní dédé agogo 10 fún ìtọ́nisọ́nà ẹ pè sórí 0808 288 4735 0808 288 4735 a ó máa retí yín o. bẹ́ẹ̀ ni wọ́n máa retí yín níbẹ̀ ẹ̀yin champions ní kọ́ṣẹ́ ti wà níkàlẹ̀ hello tí n bá ti ń sọ fún yín wípé hello champion ẹ̀ máa sọ fún mi pé hello Rio Pop mo ní dábàlá tá a wà ní abala sí ti Rio Pop tí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ àwọn ni wọ́n ń ṣe síìtì Rio Pop síìtì Rio Pop wà ní ìpele 4 bẹ́ẹ̀ ni flavour 4 la ní a ní mango a ní white apple a ní passion bẹ́ẹ̀ náà ni a ní strawberry mẹ́rẹ̀ẹ̀rin ló wà lílá ní o bí mo ṣe máa ń já yín sí ẹ̀ máa lá gbogbo ẹ̀ lálàáfíà ọmọdé máa ń la àgbà máa ń la ó dáa lára bẹ́ẹ̀ náà ni ó gbé wọn ó ní igi tó dúró dáadáa tó ṣe é gbá mọ́tò bá tún wá là kan tó wá tún wá dé náà wàá tún bá gọ́ọ̀mù nínú ẹ̀ tí wàá tún ṣe kí ni tí wàá tún jẹ́ kò sí nǹkan tí kò dáa lára ẹ̀ eléyìí kì í fa jẹ̀díjẹ̀dí bẹ́ẹ̀ ni mo tún máa ń jẹ́ kó yẹ yín wípé tó bá ti pẹ́ tẹ̀ ẹ̀dùnú kúkú tẹ̀ sọ̀rọ̀ yìí máa ń jẹ́ kẹ́nu gbà ní. ẹ fi kankan sẹ́nu kẹ́jẹ́ gbogbo ẹ̀ máa ṣe kí ni ìwọ tó wá lé ọlọ́bọ̀mọ ẹ̀lẹ́yẹ sọ̀rọ̀ ó wá ń gbẹnu kò ní tẹnu sẹ́yìn tí gbogbo ẹ̀ ṣíyàn láì ṣe kán ṣí sókè rẹ̀ mo ní ẹ máa mú ẹ máa là iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn ni wọ́n ń ṣe súwìtì Rio Pop gbogbo ẹ̀yin alágbàtà ní abẹ́yìn tí ẹ fẹ́ di distributor wọn ni ẹ kàn sí wọn ó wà ní number 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ kò sí iye tó o kó dé Royal Foods Nigeria Limited tí wọn ò ní sọ ẹ́ di alágbàtà wọn torí pé gbogbo kan náà ti mọ̀ bí Nàìjíríà ṣe rí kéyọ ọwọ́ kalẹ̀ fọwọ́ wọ́yọ́kọ́ wọlé mọ́ náà ní tablet náà yín lọ́wọ́ nìyẹn ẹ̀ máa lásìtì Rio Pop bẹ́ẹ̀ náà ni àwọn ni wọ́n ń ṣe omi Royal Park water ìyẹn wà lẹ́jẹ̀ wọ́n Royal Park water ó wà ní 30 cl ó wà ní 50 cl bẹ́ẹ̀ náà ló wà ní 70 cl tẹ́ ẹ bá fẹ́ fún mímu ní o fún ẹ fẹ́ fi ṣe ẹ̀yin fẹ́ nínú owó tẹ́ fẹ́ ṣe ní òkú àgbà ní àbí ìgbéyàwó àbẹ́yìn tẹ́ fẹ́ di distributor wọn ẹ̀ kàn sí wọn wà ní number 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ mo ní kẹ́ ẹ máa wá kẹ́ ẹ wá bá wọn dòwò pọ̀ kẹ́yìn náà di olùtajà kẹ́ ẹ di alágbàtà àwọn ẹ̀yẹ ìjókòó sílé ẹ̀yin náà máa ran àwọn dáàdi wa lọ́wọ́ kò di dandan tẹ́ ẹ̀mí ìrówó gba ṣọ́ọ̀bù ẹ gbàgbé ẹ ṣe gbogbo ẹ̀ lórí fóònù tẹ́ mú dání tẹ́ fi ń ṣèké yẹn oríṣiríṣi nǹkan lẹ lè ṣe lórí ẹ display ọjà yín bẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbà ẹ máa lọ gbà lọ́dọ̀ Royal Foods Nigeria Limited ìyẹn ní ibi tó ti ń ṣe Rio Pop ní number 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ oríṣi 4 ní ìpele 4 ní o àní strawberry àní mango àní passion bẹ́ẹ̀ náà là ní white apple 4 ló dáa àwọn ọmọdé kéékèèké ńlá àgbà ńlá ṣé kí n tún wá já yín ṣẹ́yìn ti gbọ́ ṣe mọ̀ pé iléeṣẹ́ Royal Foods Nigeria Limited ti wá kó àwọn lunch pack fáwọn ọmọ yín tó ṣe é gbé lọ school àti àga ìjókòó fún gbogbo àwọn champions mi tí wọ́n ń la Rio Pop bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jálágbàtà yẹn náà la lè máa kó kínní fún o mo ní kẹ́ ẹ pè sórí ètò àgànláyé ẹ̀yin champions mi ṣé ẹ ti wà níkàlẹ̀ 07056461075 07056461075 tàbí 07056551075 ó yá kẹ́ ẹ pè wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ jẹ́ hello champions ṣé ẹ ti wà lórí ìlà hello
bó ṣe ń jára wọn yẹn mo ní ẹ má gọra yín ẹ̀yin champions ni o ẹ̀bùn yín ti wà nílẹ̀ kẹ́ ẹ pè mí wọlé kẹ́ ẹ jẹ́ kí n bi yín níbèrè tí ṣùgbọ́n tó o bá ti pè wọlé tí bá sọ pé hello champion tó bá lọ sọ pé hello aunty o ti gọra ìyẹn wà ní hello Rio Pop torí pé Rio Pop ló ní kí n máa kẹ́bùn fún yín àti mọ̀ páwọn èèyàn ti jẹ lóríṣiríṣi 07056461075 07056461075. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry Rio Pop lèmi fẹ́ èmi náà máa gba mango Rio Pop sí rárá o ẹyọ kan ló máa gbé. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio Pop mango Rio Pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl 50cl àti 30cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet Rio Pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wí àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà Rio Pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Rio Pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. ayégbàlejò pàtàkì lọ́jọ́ tàbí Olúwagbénga Adébóyè ayépàdánù ńlá lógún ọdún sẹ́yìn abẹ́fẹ́yẹ fún ìrántí ọdọọdún Olúwaṣeun Adébóyè àtàwọn olólùfẹ́ níjà sì ti pèyàmọ̀ ètò òfìlọ́lẹ̀ àyájọ́ ẹ̀ yóò gbéra sọ ní ọjọ́ 19 oṣù kẹwàá ọdún tá a wà yìí ní gbọ̀ngàn ńlá àánú ọgbà rédíò Lagos a ó ṣe ìfilọ́lẹ̀ àjọ ẹlẹ́yinjú àánú tí Olúwaṣeun ti bẹ̀rẹ̀ láti ọdún 2004 tá a kojú ẹ̀ sáwọn aláìsàn lọ́jọ́ náà lórúkọ akọni ní pàtàkì tẹ̀sítímọ́nì ọmọ ọdún 5 tí ò jókòó rí ẹ jẹ́ kájọ ṣẹ̀yìn àbẹ̀fẹ́ nípa ṣíṣe ìrànwọ́ owó àti ẹ̀bùn fáwọn tó kù díẹ̀ káàtó fún a ó ta àwọn orin ọmọ májẹ̀mú tí Ṣeun Adébóyè fi sórí olóògbé tá ó sì ṣàmì ọdún 15 tálábẹ̀kẹ́ ọ̀kẹ́ ti ń pèdè 6,000 naira làǹkárá àkáǹtì opay Ṣeun Adébóyè lẹ́sànwó sí 705-641-0528 ọ́fíìsì Gbénga Adébóyè tàbí MJ Beauty Palace 26 Adébáyọ̀ Olúkànmí Street Òjòdú Bẹ́gà tàbí ọ̀dọ̀ Mama Queen nínú ọgbà AIT ó tún wà lọ́dọ̀ Ìyá Obama nínú ọgbà Radio Lagos tàbọ́dọ̀ Alhaji Ayisco number 191 Abẹ́òkúta Express Road Ìyànà Pájà tàbí kẹ́ẹ̀kan sí Ṣeun Adébóyè lórí 0705-641-0528 Gbénga Adébóyè Day 2023 àjọ máa ṣe ni. hello champion kí lorúkọ ẹ níbo ló ti ń pè. orí òkúta amúgbáṣẹ street. orí òkúta amúgbáṣẹ street ládùúgbò wo ló ń jẹ́ bẹ́ẹ̀. ìmọ̀ta kí ni ọmọ ọdún mélòó ni Nàìjíríà pé láàrin níjẹta níjọsán 63 years ní Nàìjíríà pé ọdún wo ni Nàìjíríà gba independence 1960 ní Nàìjíríà gba independence èèyàn tó jẹ́ president ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí lorúkọ wọn kí lorúkọ ààrẹ orílẹ̀-èdè wa president wa lọ́wọ́lọ́wọ́ kí lorúkọ wọn. Bọ́lá Tinubu ọjọ́ wo ni wọ́n dé orí àlééfà gẹ́gẹ́ bí pírẹsidẹ́ǹtì. May 29. Kíláàsì wo ló wà? May 29 2023 kíláàsì wo ló wà? Primary 2 ọmọ ọdún mélòó ni ẹ́? 7 years. Kí lorúkọ ẹ? O ti jẹ ẹ̀bùn lórí Rio Pop. Kí lorúkọ ẹ? Ọlátúnjí Àlímà. Ọlátúnjí Àlímà tó bá di lọ́jọ́ mẹ́jọ wá pàdé mi nínú ọgbà Radio Lagos
ní aago 2 ọ̀sán kó wá gba ẹ̀bùn ẹ̀ ó dàbọ̀. ẹ lórí Opop ẹ̀yin champions mi mo rò bọ́ ẹ ti wà lórí ìlà mo ti ń retí yín kẹ́ ẹ máa pè wọlé. ẹ má gbàgbé wípé ìpele 4 ní sweet rí Opop flavour 4 la ní. A ní white apple, a ní strawberry, a ní passion, bẹ́ẹ̀ náà la ní mango flavour. 4 ló dáa fún lílá ni mo ní ẹ máa lálàáfíà kẹ́ ẹ máa jẹ́ kó yá wọn mọ́ mi wípé tó bá ti lọ ra àwọn lunch pack yín tó fẹ́ gbé lọ sí school àbí bóyá náà gbà ní àbí ládùúgbò ni súwìtì tó yẹ kẹ́ ẹ máa mu ní Rio Pop. Hello champion. Hello champion. Kí lorúkọ ẹ níbo ló ti ń pè mí? Mi ò gbọ́ dáadáa. Títà mi dà Kẹ́hìndé. Kíláàsì wo ló wà? Basic 6. Ẹ́ Basic 6. KG6. Basic 6. Basic 3. Ó yá ka national anthem wá fún mi. Arise, O No, no, I pledge ni mo fẹ́ kó kàn. I pledge to Nigeria, my country, to defend glory and country, to serve Nigeria with all my strength, and upon our good technical. Kí ló dé o ti gbé mi mọ́ra o ò gbà rárá níbo ló ń gbé? I pledge to Nigeria, my country, to be faithful, loyal, and honest, to serve Nigeria with all my strength, to defend our unity, and upon our good technical. Amen. Amen. Ọmọ ọdún mélòó ni ẹ? Ọmọ ọdún mẹ́wàá. How old are you? 9 years old. Ọmọ ọdún 9 ni ẹ, o ṣe ọmọ ọdún 10. Ọmọ ọdún 9 ni ẹ, o kì í ṣe ọmọ ọdún 10. Ó yá ka state and capital fún mi. State and capital Abia, Umaya, Adamawa, Yola, Akwa Ibom, Oyo, Anambra, Bauchi, Bayelsa. Mo ṣàfẹ́ fún ẹ náà ní kí ṣe pé o gbà á tó bá ti dọjọ́ mẹ́jọ wá gba ẹ̀bùn lọ́wọ́ Rio Pop. Hello champion. Ẹ̀yin champions mi kọ́ọ̀lù kan já kọ́ọ̀lù ní kí n máa fẹ́ àsìkò yìí sáré sọ fún yín wípé the Wiz gadget wọ́n ní kí n máa báwọn sọ fún yín wípé kí ẹ fẹ́ ra fóònù ni ẹ fẹ́ ta fóònù ni ẹ fẹ́ swap ni gbogbo nǹkan tó bá ti ní í ṣe nípa fóònù àbí kọ̀ǹpútà ẹ má lọ máa ra fùfú o ẹ má jẹ́ kán máa gbérù yín látẹ̀yìn kò yí sí o torí ẹ̀ ló ṣe dáa kí ẹ máa lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé tẹ̀ nǹkan kan bá ṣe ń tẹ̀ ra ẹ lè tí kọ́kọ́rọ́ wọn bá lókun díẹ̀ mọ̀ bí tẹ̀ máa wá wọn lọ ẹ má dúró lẹ́gbẹ̀ẹ́ kí ẹ má lọ rà yẹn o owó yẹn ò yí sí o wọ́n wà number 2 Bashir Owen Street opposite Computer City College Ìkẹjà Computer Village ẹ pè wọ́n sórí 07014196042 07014196042 àbí 08149570202 08149570222 tẹ́ ẹ bá ti ra nǹkan kan lọ́dọ̀ the Wiz gadget tẹ́mi sọ fún yín tí ó bá ti jẹ́ pé kínní ẹ wá mú mi bẹ́ẹ̀ ni mo fògùn wọn bá rí so ẹ fẹ́ ṣe alága ìdúró alága ìjókòó fáwọn ọmọ yín ni sẹ́yìn fẹ́ rán ọmọ lọ sílé ọkọ ni àbẹ́yìn fẹ́ fi ìgbéyàwó fún ọmọ ẹ pé Jùmọ̀bí Omiṣore sórí 07044247984 07044247984 tí n bá rówó mo fọ́ ní o ẹgbẹ́ gbogbo kìíní àwọn ọmọ yín wá kábàáyín ṣe dáadáa kò ní jù báyìí lọ lórí ètò Àgànláyé tẹ́ ẹ bá gbádùn wa dáadáa ẹ lọ like àwọn social media page wa official Jùmọ̀bí Omiṣore lórí Instagram Jùmọ̀bí Omiṣore lórí Facebook oyókù tó ti lọ́jọ́ mẹ́jọ láti máa pàdé kí ló ń ṣe ìyá aláìyá tó ṣàǹlà tó ń pàdé see you next week gbogbo ẹ̀yin champions mi tẹ́ ẹ ti jẹ ẹ̀bùn àtẹ̀yìn tẹ́ ẹ wà nínú kínní mo máa gbẹ́bùn yín fún yín ẹ má gbàgbé láti máa lá síìtì Rio Pop I love you Jùmọ̀bí Omiṣore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi tó Jùmọ̀ lórí tí wọ́n.